oúnjẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀, ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o, Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run, àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó. Ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o, bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá, tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro, àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ròhìnròhìn láwùjọ wa. Gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Báwo la fẹ́ẹ̀ tó ń ṣe jáde? Mẹ́ẹ̀ sọ wípé o fẹ́ negotiate pẹ̀lú àwọn terrorist. Gúrí náà bẹ̀ bí bàbá ẹ̀ náà ṣe disturb Nàìjíríà yẹn. Negotiate pẹ̀lú terrorist nítorí kíni? Ẹ jẹ́ bọ́lá sọ fáwọn náà. Ìfẹ́ sọnù láàrin Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí. Àwọn ẹgbẹ́ tí Amẹ́ríkà mẹ́kọ, ọmọ ẹ̀kọ́, ìlú mọ̀lá Amẹ́ríkà wọn ò ní public rẹ̀. Gúnmi fúnra ẹ̀ fẹ́ẹ̀tì ní fún Nàìjíríà yìí. Èmi ò wọ́n láti support yẹ̀yẹ̀ kankan. Bí Muslim bí Christian lórí ọ̀rọ̀ genocide. Àwọn jáde, there's no Christian genocide. They are killing Christians. As much bí wọ́n ṣe ń pa Christians, wọ́n pa Muslims náà. Even numbers in Mùsùlùmí tí wọ́n ti pa ó tu Christians lọ, kò sì bàtà wọn dákẹ́. Nígbà táwọn pastors ń sọ̀rọ̀ oṣù tó pa wá, ẹwà lórí ọ̀rọ̀ tó pa pẹ̀lú. Àbọ̀kárì kún níyì. Náà ló sọ wípé over his dead body ni Christian máa rúlẹ̀ Nàìjíríà. Ṣé ẹ̀ sí ayé? Táwọn ni Wiz Ahmed Abubakar kún. Tó jẹ́ pé ìjọba ìbọn ọdún negotiate pẹ̀lú terrorist láyé. Ìbọn yẹn ṣe máa ṣiṣẹ́ lọ ẹwà àti ọ̀tẹ́ bá ti mọ̀ èèyàn àbáyé negotiate. Ìbọn ọdún ṣe. Èmi ò wọ́n láti support èèyàn kankan bí Muslim bí Christian lórí ọ̀rọ̀ genocide. Aṣọ sọ́kùn aṣọ fún. And these are facts. Quote me anywhere. Gbogbo ọ̀pẹ́ ni mo fẹ́ sọ yìí. These are what? Facts. Ìwọ náà kọ́kọ́ náà ìkó wa. Head of Nigerian Army, chief of defence staff wa, Christian ni, Olúfẹ́mi, Olúyẹdé, IG wa, Inspector General Police, Christian ni, Káyọ̀dé, Ẹgbẹ́tókun. And the Nigerian security tracker data collected by Council on Foreign Relations. Mo ò blọ́ọ̀fù, mo mọ̀ nǹkan tí mo sọ yìí. Nǹkan tí mo sọ yìí, quote me anywhere wọ́n dẹ̀ wá. Data wọn sọ wípé Boko Haram wọ́n ti àbáàkì 83 churches. Wọ́n dẹ̀ àbáàkì 72 mosques. Ṣé ẹ tẹ̀lé mi? Boko Haram ti pa more than 2,000 Muslims. Boko Haram ti pa more than 1,500 Christians in your country. Ẹ̀dá yóò. But we do not have business with the people. We do not have business with the people. Iye èèyàn tó ṣe kìíní kan. Ṣé àwọn ẹ̀mí tó ń bọ́ iṣẹ́ yẹn ṣiṣẹ́ ní àbíkẹ́ èèyàn? We do not have problem with the belief. Christian ni o, Muslim ni o, ẹlẹ́wọ̀n ni o, kò sí ìtọ́jú wa. Ṣáwọn èèyàn bíi tiwa kọ́ ló kú yìí. Wọ́n jẹ́ ìfọ̀mọ̀ centralize it is Christian genocide. These are facts. But the problem ibi tí wọ́n wá wa òun ni pé àwa Mùsùlùmí ni problem. Àwa Mùsùlùmí ni problem because kò sí àwọn àrà wa kò sí láyé sọ. Mo lè mọ ìfọ fún wa tá a bá continue báyìí irú orúkọ tí èyí ṣe tiwa ilé ìwé rẹ̀ sọ wá láti àwọn náà. Islamist terrorist, Islamist terrorist, Islamist terrorist. Boko Haram kí ni wọ́n gbé síwájú? Islam ló sọ. Wọ́n àsìkò yẹ ká máa ṣe fúnra wa ni ọ. Àwọn àbá eléyìí ó ṣe kíní kan ó ṣe dákan òun láwọn sọ kiri. Máa pa ara wa jẹ́, máa pa ara wa kọ́ jẹ́. Táàpù àyè lè sọ fún ẹni sọ́ọ̀tù máa ń jáde. Mẹ̀kọ́ dalẹ̀ ní sàn bí déyìí náà ṣe ọba sẹ́yìn fúlà. Ètò bá pa ìlú kan. Tí o lẹ́tọ̀ọ́ sí àpò ìbàjẹ́ tó ní ẹ̀ fọ́dà ànẹ́mẹ̀ ẹ̀kọ́ dalẹ̀ ní ẹ̀sẹ̀ níbi àyè. Ó dàbí ẹni tó pa gbogbo ẹ̀mí. Wàmẹ́lẹ̀ àyà ẹni tó bá yí ẹ̀mí jẹ fọ́dà ànẹ́mẹ̀ àyà ní ẹ̀sẹ̀ níbi àyè. Ó dàbí ẹni tó yẹ gbogbo ẹ̀mí.
gbogbo àwọn pípọ̀ yìí tó wá nílò àwọn fídíò wáyé tí wọ́n ní dàbí ẹ̀ wípé àwọn muslims ni wọ́n pe ọmọnìyàn báyìí wọ́n pe síwájú kámẹ́rà báyìí wọ́n dẹ̀ bẹ orí ẹ̀ wọ́n dẹ̀ máa pa ìdá sókè aláwọ̀ àgbà ṣé kristian ló máa gba aláwọ̀ àgbà ni ṣé àwọn júù ni wọ́n sọ aláwọ̀ àgbà ni ṣé àwọn oníṣòwò ni wọ́n sọ aláwọ̀ àgbà ẹ jẹ́ kọ́lá ọ̀sán gbọ́dọ̀ rẹ wọ́n àsìkò ẹ̀ka ṣe yìí àwọn èèyàn kan nígbà tó kópa ń bẹ̀rẹ̀ wọ́n mọ̀ sọ wípé jihad ni wọ́n ṣe jihad láwọn olórí kíkú káfọ́ àgbẹ̀ jáde fún wọn pé jihad làwọn yẹn ṣe. Now let's go back to the facts. Fact fún ilé olè wà Nigeria is the largest Islamic Christian on earth. Ìlú tó jẹ́ pé bí mùsùlùmí ṣe pọ̀ ní Christian náà ṣe pọ̀ mo rò pé mùsùlùmí Nàìjíríà ló pọ̀ jù má sì ní pọ̀ ká sọ pé percentage mùsùlùmí sí kìrìsìtẹ́nì bó ṣe pọ̀ jù láyé Nàìjíríà ni ó tún ẹni bí ẹ̀ wọ́n lè lọ́wọ́. ẹ̀yin èèyàn ẹ dákun ẹ má bínú pé mi ò tiẹ̀ kọ́kọ́ kí yín ẹ̀yin ọmọ kò tó òjìire ọ̀dẹ̀ ọ̀dùn bí o ẹ pẹ̀lẹ́ ẹ kú ìlú wa ẹ kú etí gbọ́ oríṣiríṣi tá à ń gbọ́ yìí ẹ̀yin ọmọ Odùtọ́dáríwá àìfura pánsá ń jọ sí ló jẹ́ kó já sí náà o tájà bá fura ni kò ní jìn o ó ń létí ò fura ó lè ó kó tọmọtọmọ àdánwò ti wà ní orílẹ̀-èdè yìí èmi ò mọ ohun tó ṣe ni wá lára tá à jẹ́ kálukú ọmọ lọ nílọ tiẹ̀ wàláì tàláì mi mọ ohun tó fà á mi mọ àdánwò tó bá wà to the extent de pé pẹ̀lú gbogbo orí burúkú tó ti ń ṣẹlẹ̀ yìí àwárí àti ìrírí pé àwọn ọ̀ràn kan bá tàwọn ọ̀ràn kan jẹ́ ni ẹ jẹ́ kálukú ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí kálukú ọlọ́mọ rúlù rẹ̀ mi mọ reason mi ò mọ nǹkan ok àkọ́kọ́ tí n bá ń sọ pé ẹ mọ̀jà kọ̀ndẹ́mù gbogbo èèyàn ẹ mọ̀jà fẹnu ẹyọ ẹnìkan kọ̀ndẹ́mù gbogbo èèyàn àáfàá lè rí yìí o mi rí àáfàá yìí rí ṣùgbọ́n láìpẹ́ ìyá ìjìnà náà ni mo rí ilé àáfàá lè rí yẹn o lọ́dọ̀ tèmi mi mọ lọ́dọ̀ tìyẹn ó sọ 100% fact 100% fact ẹ dákun téèyàn bá ya olórí burúkú tọ́bọ̀ wá ṣe pé lóòótọ́ lọ́lọ́run sọ gẹ́gẹ́ bó ṣe ní ọlọ́run sọ yìí tó lè jẹ́ inú Kùránì tó sọ yìí náà ni ọlọ́run ti sọ wípé bó ṣe wù wá lòun bó ṣe wù òun lòun dá wa òun lè dá wa lẹ́ẹ̀sìn kan tàbí aláṣà kan tí ó wá jẹ́ pé ìwọ kan wá jẹ́ mùsùlùmí alátakò tó ń takò ń tọ́lọ́run sọ wá jẹ́ kó yé mi bọ́dọ̀ wọ́n ṣe ní mú ẹ. ẹ̀yin ọmọ kóòtù òjìire ẹ mọ̀ jẹ́ ká ṣọ́ra jẹ́ ká ṣọ́ra ibi tí àwọn mùsùlùmí ń tì gbogbo tí jẹ́ ogun tó wà wájú wa lẹ́nu orí mùsùlùmí náà ni o ẹ mọ̀ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ kí n fi kankan hàn yìí ẹ dákun ẹ bá mi tẹ́tí gbọ́ àáfàá. That she is punished and she is stoned to death. And according to the Sharia again, when it comes to women, there must be a hole dug in the earth, in the ground, and she must be covered up to the half of the body, so that her satar does not appear. ẹ̀yin ọmọ ìyá mi nígbà tí wa ò di tí kìí ṣe pé ojú wa fọ́ a rí ẹni tó ń sọ̀rọ̀ yìí a rí àáfàá tó kọ́kọ́ sọ tiẹ̀ lẹ́ẹ̀kan a rí àáfàá tó ń sọ ilé yìí a dẹ̀ gbọ́n tó ń sọ iye ṣé wọ́n ní ká kú sórí orí òmùgọ̀ ni ẹ dákun ẹ gbọ́ nǹkan bí ẹ̀mí èèyàn ò tiẹ̀ jọ wọ́n lójú wọ́n ní wọn ó rí obìnrin mọ́lẹ̀ dé ìlàjì ara
láìsí ẹdìẹ kì í ṣẹran o ẹ̀yin èèyàn mi èyí tó mú yín débi omi ẹtọ lẹsẹ kẹgbẹlẹ ẹ̀yin ọmọ ìyá mi ẹ dákun torí Ọlọ́run ẹ tó bá mi lísì sí àwọn èèyàn méjì ìkan nínú wọn Christian ìkan nínú wọn Mùsùlùmí. Slavery is not something that Muslims should be ashamed of. Slavery is not true. Prisoners of wars, none Muslims, disbelievers, we enslave them. Oh, this is against human rights. This is human rights. How? He's a slave. He's like an animal being sold and bought and not having rights. 2025, standing and saying it's okay to take people as slaves. That's not faith. That is even dressed up as a religion. You say people can be bought and sold like animals. God says God created mankind in his own image. Every person has dignity. Every person has value. Jesus did not come to make humans slaves. He came to set them free. True faith does not bend on chains, it's break them. If your God allows slavery, then that's not the God of heaven. Ẹ̀yin Mùsùlùmí tí ẹ fẹ́ kí ẹ̀sìn Mùsùlùmí parun ẹ dẹ̀ ń wòran èèyàn méjì ló bá wa sọ̀rọ̀ sí ẹnìkan ní òun láǹfààní àti kó wa lẹ́rú ẹrú láǹfààní àti kó wa lẹ́rú ẹnìkan dẹ̀ sí pé ẹni tó àwọn ń fìwà jọ ń tà wọn o kò rán àwọn wá sí láti wá kó ẹnikẹ́ni lẹ́rú òtòrò gangan ò wá kó yàn lẹ́rú kò mú yàn sìn àwọn eléyìí dẹ̀ ń sọ fún wa pé àwọn rẹ́dí àwọn fẹ́ kó wa lẹ́rú síbẹ̀síbẹ̀ ọmọ kóòtù òjíire àtúngbọ́ náà ẹ dákun ọdún wo la tó fẹ́ bọ́ nínú ọdún ilé ẹjọ́ sísá mi kan pè mí lánàá mi fẹ́ dárúkọ wọn lamẹ́ríkà ó bá mi sọ̀rọ̀ gan Bàbá Sókútí a mọ̀ pé tíráyé o ṣùgbọ́n ẹ dákun torí Ọlọ́run ẹ má wo àwọn ẹ má wo ọmọ kóòtù òjíire níran ẹjọ́ wọ́n pa wá tán báyìí ẹ má wò wá níran ẹjọ́ ẹ má bá wa pariwo ó ló in fact ẹni yẹn sọ fún mi pé òun ti pé ẹnìkan tàbí èèyàn méjì nú àwa tá a jẹ́ blọ́gà náà kì í ṣe pé ẹ kúkú mọ̀ pé láti ọjọ́ dọ́jọ́ lèmi ti ń pariwo láti ṣe mùsùlùmí ni mí náà látijọ́ aláyé ti dáyé mọ̀dẹ̀ tí ń pariwo látijọ́ mo ti bẹ̀rẹ̀ ni mo ti ń pariwo pé mùsùlùmí ló ba orílẹ̀-èdè yìí jẹ́ ìyẹn a tó wá dákẹ́ a fòdì ọwọ́ wa báyìí wọn ò tó wá gbèsè rí àwọlé wọn ò gbèsè rí àwọlé wa bá wa lórílẹ̀-èdè Yorùbá a sì gbà àwọn ẹranko kan sì wà láàrin wa tí wọ́n dẹ̀ ń sọ pé a ń láti gbà ní tí wọn ò sì tó 1% ọmọ Yorùbá so a kàn dákẹ́ báyìí náà tí suggestion àwọn 1% or less than 1% yẹn tó fi ṣẹ lórí àwa 99%. Àdèmọ gbogbo wa ó dẹ fọdọwọ wa náà àdèmọ wò tí wọn fi wá fi ẹ̀sìn mùsùlùmí stroke sẹríà pa wá tán nílẹ̀ Yorùbá. Àwọn àfáà olóríire kan wà tán máa ń pírèsì mi pẹ̀lú nǹkan tí mò ń sọ nítorí wọ́n rí òtítọ́ níbẹ̀ wípé kì í ṣe pé mo déédéé kì í ṣe pé mo héètì ẹ̀sìn mùsùlùmí bó tilẹ̀ jẹ́ pé èmi náà ń sìn ó ti ń sú mi láti inú ọkàn mi wá torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń sọ jáde nínú àlùkùránì tó bá jẹ́ pé lóòótọ́ lálùkùránì sọ bẹ́ẹ̀ tí báíbù ò dẹ̀ sọ bẹ́ẹ̀ kí ni mo wá ń bí ẹ dákun kí ni mo wá ń bí ṣùgbọ́n mo refuse láti kúrò nínú yín nítorí pé mo fẹ́ rẹ́yìn ìwà orí burúkú tẹ́ fẹ́ máa kọ́ wa yìí àti pé mo fẹ́ máa tako ìwà orí burúkú tẹ́ fẹ́ máa kọ́ wa yìí tí mi bá dẹ̀ ṣe mùsùlùmí ẹgbẹ́ yín ni
ọlọ́run lọ́mọ ogun tí ó bá ti ṣẹlẹ̀ wọn láwọn kírísítẹ́nì ń bẹ̀sẹ̀ wọn jẹ́ tó bá jẹ́ pé mo jẹ́ ẹlẹ́sìn kírísítẹ́nì tàbí mo jẹ́ ẹlẹ́sìn àbáláyé strictly wọn á ní àwọn ẹlẹ́sìn àbáláyé ń bàtà wọn jẹ́ whereas èyí dẹ̀ ti ń bàtà àwọn èèyàn jẹ́ láti day one títí di àsìkò tá a wáyé ẹ̀dẹ̀ rò pé ọlọ́run ló kàn yín lẹ́mìí yín ẹ̀dẹ̀ rò pé ọlọ́run lè dáríjì yín ẹ rò pé ọlọ́run lè dáríjì yín lọ́kàn yín wàláì ọlọ́run lè dáríjì yín ẹ̀yin yẹn mi ẹ dákun ẹ tó bá mi wọ eléyìí ẹ dákun ẹ tó bá mi ẹ bá mi wọ eléyìí torí ọlọ́run torí ọlọ́run. Sharia for UK. Sharia for UK. Táwọn tá à ń sọ yìí bá láyà tí wọ́n dúró ní territory UK tí wọ́n ń sọ Sharia for UK ẹ dákun tá a la wá o wọn ò dẹ̀ tí ọlọ́run tí ìjẹ́ wọn ó gbilẹ̀ bí báyìí tá a bá wá rí ọmọ ìyá wa kan tó ń gbè sẹ́yìn wọn sọmọ ìyá wa ni ọmọ ìyá wa tó ń fẹ́ wa fún ikú ọmọ ìyá wa tó ń fẹ́ wa fún ìjàmbá ọmọ ìyá wa tí ń fẹ́ wa tí ò fẹ́ wa fún ìlọsíwájú ọmọ ìyá wa tó fẹ́ kó wa lẹ́rú torí wọn láti fẹnu ara wọn sọ sí pé ìkónilẹ́rú kì í ṣe nǹkan kan nínú ẹ̀sìn mùsùlùmí kì í ṣe haram ìkónilẹ́rú tó lè jẹ́ pé gbogbo orílẹ̀-èdè pátápátá ní òfin pé o ní right sí opinion rẹ ló ti wáyé in the whole country gbogbo in the whole world ní òfin yẹn ti exist ó dàbí ẹni pé ọ̀dọ̀ tí wọ́n nìkan ni ò ti exist bóyá nílẹ̀ Lárúbáwá mi ò tí mọ̀ náà o mo kàn sọ ni o bóyá kò exist nílẹ̀ Yorùbá o nílẹ̀ Lárúbáwá pé o ní right sí opinion rẹ èèyàn kò tán síbẹ̀ o ẹ̀tọ́ do ẹ̀jẹ̀ tó fi lè hàn yìí ẹ dákun ẹ bá mi wo ọmọkùnrin yìí o mi ní play ìdílẹ̀ tó rógùn ṣùgbọ́n díẹ̀ mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ díẹ̀ mbẹ́ ẹ listen. Banditry started under the watch of APC because they were the one that brought them in. In fact, 1992-93 in Kaduna, a riot broke out which they call the Zango Katam riot. Bẹ́ẹ̀ni. I was a young boy, very, very young then. And people were killed in scores. Bẹ́ẹ̀ni. If you are not an Afghan person practicing Muslim in Islam, you were killed. Especially if you are from the southern part of Kaduna, the tribes from the southern part of Kaduna, they were massacred. It was called the Zango Katam riot. Bẹ́ẹ̀ni, mo ti sọ And yìí. if the next thing they do is to burn churches, kill Christians, and then if they are done with that, then they focus on business that is for Igbo people, Igbo-owned business, and they destroy it. I grew up knowing that Christians are endangered species in Nigeria. In the year 2000, when the Sharia of the Sharia riot, hundreds of thousands of people were killed in Kaduna. And I remember vividly that we had to defend our house from people. They brought some Fulani boys, and they faced our house. They were shooting arrows. They were spawning our zinc. They spawned our zinc, shooting arrows. Even though I was a Muslim then, even though my father was a Muslim then, but because majority of the people in our compound were Christians, so they were willing to destroy every one of us because we were living with Christians. I can remember a particular church in Mando, in Kaduna, called Chapel of Redemption. That church was destroyed. And so from that time, anytime there's a little hunting party in Nigeria, the first target is churches and Christians. And this has prevailed for a long time. That even if there's a problem with in another country, the Muslim and the Hausas in Nigeria will not come and begin to kill Christians. How many of you remember the Miss World Crisis in 2002, 2001, 2002?
that somebody threw a picture of Muhammad or something in France. France. No, they were in France and they began to fight in Nigeria. Nigeria. Are you following me? Christians are endangered species. Now let me give you, and that's how it was possible. Souls have been killed, and they focus on regions where there is a mixture of both Christianity and Islam. If you look at states like Kaduna, states like Plateau State, states like Nasarawa, states like Taraba, states like Benue, states like Bauchi, states like Gombe, states like Borno. These are places where they focus on because they intend to eliminate every living Christian in that place. Anybody that debunks it is a total because I have not lived in the law. I've spent 80 to 80% of my life in the law, so I understand this. Several times, I cannot forget the Sharia. We were running for our lives. Even though we're Muslims, we were still running because as far as you are not of the ethnic group, practicing what they practice, you're a victim. You can be born alive. Many of us saw human beings that were born alive, like roasted like yam. And it has been going on for a long time. The genocide against the Christian faith. Are you with me? Many years ago, in Kano State, a man was beheaded. And anything they talk about that he said blasphemy. And guess who was the person that led it? The man called Sanusi Lamido Sanusi was the one that led the mob, and they beheaded him, they killed the woman. They killed him and they put his head on the stake and they were using it to parade the city. You will understand of a woman also that is an evangelist. In evangelist unit that was preaching about 2016 or 18 in Abuja. And they killed her. We cannot talk about a young girl called Deborah Samuel that was killed. I stood in church, and for years, the people of Plateau have been massacred. Riot pregnant every single time. The one that the moment anything happens, the next people that are victims are Christians. And it's unfortunate that all this year the government have not been able to do anything about it. But the agenda is deep. Are you with me this morning? Why am I saying? Because I don't want us to be ignorant people. If I ignore people, they will control the narrative. And this is let me tell you the truth. God will not come and fight for you. Remove that thing from your mind. If Christians don't rise up, pray from that to tomorrow. God is not coming to fight for you. Are you with me? Now, in the year 2009, Boko Haram started. Boko Haram started because of a section, it was a political movement. They created Boko Haram as a political talks to bring confusion into the government of Goodluck Jonathan. And to be able to, destroy any opposition, starting from Borno State, under the watch of a man called Kashim Shettima, which is not the first president of Nigeria. Kashim Shettima and the other man, Ali Mohammed Sharif. These are the people that started the business of Boko Haram as a political thought to be able to oppose them of the opponents. But after a time, the ideology grew and they began to destroy. Now, it became a problem as they began to use it to destroy bombing here and there. In 2009-2010. As of 2010, a man led a meeting in church. Are you with me? He led a meeting that they were going to annihilate Christians within the locality of Plateau, Plateau, Bauchi, Kaduna, and Nasarawa. And he said they are going to perform jihad. They will bring jihad and they will go to be like, if the Islamic leaders are not willing to lead them, he is ready to lead the movement. I have the minutes of that meeting in my phone presently. Guess who is that person? It's Apantami, that was the former minister of communication under Buhari's regime. And several times, these are people that are terrorist sympathizers. And that is why the Nigerian army are not able to win the war against terrorism. Because people the terrorists have infiltrated the Nigerian ranks, the army ranks, so they cannot win the war. They said Osama bin Laden was a better Muslim than he. He was sad when Osama bin Laden was killed. And I said this several times that Boko Haram should not be killed. He said they are their Muslim brothers. How do you win a war against terrorism? When there are people high in government that are sympathetic to terrorism, how do you win that war? Now, there are 4 categories of insecurity or people that are causing insecurity. Number 1, you have Boko Haram. Number 2, you have bandits. Number 3, you have Fulani herdsmen. Now I'm going to show you how they are connected. Many people don't know. The Boko Haram and the Fulani herdsmen have one mission. The mission is simple. Islamize Nigeria. Come to a territory that is Christian dominated, kill everybody there, occupy their land. Go to Benue, look for a community, kill them there, occupy their land. That's all it's key. Boko Haram and the Fulani herdsmen, have you noticed? The Fulani herdsmen they don't kidnap, they kill. There's hardly a place you hear the Fulani herdsmen catch. Then they say these are Fulani herdsmen. No, when they go, they kill. How do they kill? They kill with guns. You must not ask yourself, how does a Fulani man get AK-47? Do you know the cost of one AK-47? One AK-47 is over $1,000 something. Maybe the Fulani man be able to get one AK-47. Are you with me? And now, so you will know that there are people that are sponsoring this movement.
Then the Fulani, the Boko Haram and the Fulani, they go about Christian dominated areas. You understand that when this terrorism started in Nigeria, that only people that were killed were Christian churches. You will not hear that they killed anyone. It is Christians and churches. I remember in Kaduna then that churches began to look for security men to get their churches in every service day. Otherwise, you can be in church and then the next is boom, everybody dies. And churches that don't have money to hire soldiers began to use some of their members. I was a member of the security team in my church in Ibadan in Kaduna. ẹ jẹ́ kí n dá dúró ńbẹ̀ yẹn. Ẹ jẹ́ kí n dá dúró ńbẹ̀ yẹn. Now, èmi yìí ṣọ̀tá ìjọba orílẹ̀-èdè yìí. Ọ̀tá àwọn tí ò ṣe dáadáa nínú ìjọba ni mí. Because àní sọ pé gbogbo ayé náà ni ò dáa. Ó túmọ̀ sí pé àwa náà ò dáa nìyẹn. A bá sọ pé gbogbo wọn náà ni ò dáa. Ṣùgbọ́n ìwọ tí ọ̀rọ̀ yìí bá wí tó ọmọ pé ó wà nínú ìjọba tó dẹ̀ yí ọkàn rẹ padà, ìparun ní gbẹ̀yìn ẹ̀. Ẹ wo ìtàn tí the first ìtàn tó kọ́kọ́ pa yẹn, ẹ rí i pé of recent mo sọ nínú fídíò mi kan ogun Sango Kataf, mo sọ nínú fídíò mi kan olórí fàṣẹ yẹn. Àwọn yòókù mo ti kúrò ní north kó tó di pé wọ́n ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ nìkan bá sọ wípé kì í ṣe àwọn Christian náà tájẹ́ẹ̀tì gbà yẹn, ó ń tó ń parọ́ ni. Ẹ dákun, bó bá lè jẹ́ pé lóòótọ́ ni mùsùlùmí tí wọ́n pa ẹ̀ nọ́mbà ó pọ̀ ju Christian lọ, sáà níbi àti waste ẹ̀mí èèyàn ẹni. Ẹlẹ́kejì kan wà tí mò ń fọkàn sí káwọn èèyàn ó tiẹ̀ sọ̀rọ̀ níbẹ̀ tán, tí àwọn èèyàn sọ̀rọ̀ níbẹ̀ wọ́n elaborate ẹ̀ níbẹ̀ ni o. Ẹ dákun, tá a bá wá sọ wípé ogun yẹn Christian ni wọ́n dojú ẹ̀kọ́, ẹ dákun, kí la á fi proof ọ̀rọ̀ yẹn wrong pé kò rí bẹ́ẹ̀. Nígbà tó jẹ́ pé àwọn tó ń pààyàn yìí mùsùlùmí ni wọ́n. Sáwọn ní kí wọ́n mọ bá wa mùsùlùmí ké pé wọ́n ń pa mùsùlùmí ni. Mùsùlùmí ló ń pa kírísítẹ́nì ló ń pa mùsùlùmí. Gbogbo mùsùlùmí tẹ́ ló kú yẹn mùsùlùmí ló pa wọ́n. Gbogbo kírísítẹ́nì tó kú yẹn kírísítẹ́nì ló pa wọ́n. So tí kírísítẹ́nì bá wá complain pé wọ́n ń pa wọn, ṣé kò yẹ káwa náà reason pé lóòótọ́ náà ń pa wọ́n? Pàtó sẹ́pà àwọn mùsùlùmí náà ń pa wọ́n. Sáà nídìí láti sọ̀rọ̀ pa àwọn kírímínà tó ń pààyàn mọ́ ni. Gbà tó jẹ́ pé àwa náà ń sìn justification pé wọ́n ń pààyàn yẹn àmúdání pé yes, jihadi ni wọ́n ń jà. Jihadi ni wọ́n ṣé jihadi ni ẹ̀? Ẹ dákun jẹ́ ń fi nǹkan kan ní. Ẹ má bínú pé fídíò ìgùn o, màá tún fi nǹkan kan kékeré kan hàn yín. Ẹ dákun ẹ̀yin èèyàn mi. Ẹ gbọ́ típíkà ọmọ kóòtù òjìrì. Ẹ dákun ẹ listen sí ọ̀rọ̀ ọmọ kóòtù òjìrì ẹjọ́ torí Ọlọ́run. Ẹ má bínú o. Mo rí pé béèrè question lọ́wọ́ brọ́dà kan pé wọ́n lọ pé ká pa ẹ̀ tó bá fi Islam sílẹ̀. Bẹ́ẹ̀ ni bí Islam ṣe gbé wá ní pé ká pa ẹ̀ tó bá fi Islam sílẹ̀. Kò dẹ̀ sí nǹkan kan tó burú bẹ́ẹ̀. Torí pé wọ́n fọ́ ọ̀sẹ̀ kó tó di kó jẹ́ Islam. Kí wá lóde tó fẹ́ kúrò bẹ́ẹ̀ nígbà tó jẹ́ nǹkan. Àkọ̀wé ti sùn. Bóyá ẹ bá wa jẹ́ àkàbí o. Àkọ̀wé wọ́n ní ẹ̀ tó bá fi Islam lẹ̀ tó bá pa wọ́n ní kò burú. Tí o kékeré lé gbọ́ kó sọ nípa ọmọ Yorùbá tó gbé ṣe ìyá àdìyẹ lọ fi Islam múlẹ̀ o. Islam ò sí fáwọn ọmọ Yorùbá o. Ṣé gbọ́ mọ̀ pé tí ń lẹ̀ Ayélujára tí ò ní mọ́ ọmọ Yorùbá. Ìgbà tó ní tí ìbá fẹ́ gbé ìsúmọ́lẹ̀ dáhùn. Mo ti wá sọ̀rọ̀ lé lórí mímọ́ fún ọ̀gá yìí kó tó lè fún ọgbà rẹ̀. Àmì tí mo bá yẹ sọ̀rọ̀ àmì tí mo lè mí. Ṣé ẹ̀gbọ́n mi Mọ́ṣálá ẹni sọ̀rọ̀ má bìnrin máa fún máìkì sí. Ṣé rí àwọn kan wọn àbẹ̀dẹ̀ wá fún wọn lẹ́sìn kan gbà bí àwa báyìí náà wọ́n bu wá síbẹ̀ àdàgbà. Ṣé mo béèrè ní kọ́ mo gbà wọ́n náà bí mi síbẹ̀ mo kàn ń ṣe é. So wọ́n á dàgbà wọn á lè mi ṣe wọ́n ṣe yẹ kọ́ pa mí. Ẹ̀yin ò ṣe irú nǹkan bẹ́ẹ̀ láàrin ṣáà láàrin báyìí. Inú mi ṣe wọn ní kọ́ pa mí. ṣe fẹ́ gbọ́ àṣà. Ẹ jẹ́ pa máìkì mi.
Mr. Almanasi ẹjọ́ ẹjẹ́ kan ṣàlàyé nǹkan fún àwọn fẹ́ kó máa yìí tí wọ́n wọ gbogbo most religion àwọn tó ti dàgbà sí religion wọ́n choose ẹ̀ ni because tẹ́ bá bí ọmọ kékeré wọ́n ń bí ọmọdé pẹ̀lú religion ṣe get ẹ̀yin lè máa bẹ̀rẹ̀ process yẹn for example me ilé Christian family Christian family lọ bí mi sí èmi kọ́ mo decide ẹ mọ̀ nǹkan tẹ́ bá dẹ̀ fi ọmọ tẹ́ bá fi tọ́ ọmọ yín ló máa mọ̀ tẹ́ bá sọ fún ọmọ yín pé the sky is red láti ìbẹ̀rẹ̀ ó máa believe kò ní sẹ́ni tó lè argue pẹ̀lú ẹ̀ so nǹkan tí Mr. Almasi sọ kò make sense because ó sọ pé ẹ̀yin náà force èyí sínú ẹ̀ I mean a baby cannot choose their own religion now so ẹ jẹ́ kí nǹkan tẹ̀ sọ make sense. ẹ wo mo fẹ́ kó mọ̀ ń bẹ̀ yẹn ẹ dákun torí Ọlọ́run ọmọ Yorùbá làwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ gbọ́rọ̀ ẹnu wọn yẹn wọ́n ń debate tí wọn ẹ dákun ta ló lórí ire nínú wọn ta ló lórí ibú wọn tó ń bi ọ́ léèrè irú yẹn náà pẹ̀lú ọpọlọ tó ní lórí náà o sì tún lè tún dáhùn rẹ̀ o tiẹ̀ lè rọra dọ́gbọ́n dọ́ọ̀jì ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ o Àlùkùránì ò sọ bẹ́ẹ̀ o ẹgbọ́n tó sọ ó ní lóòótọ́ ni Àlùkùránì sọ wípé ẹni tó bá kúrò nínú ẹ̀sìn mùsùlùmí kí wọ́n pa á pé kò sì sí tó burú ń bẹ̀ nítorí ìwọ fúnra ara ẹ kí ló wá dédé Islam gbàtọ̀ kó wà kúrò ń bẹ̀ inú mi dẹ̀ dùn pé àwọn olóye bá mi là lóye pé ẹ̀sìn Islam yìí ṣé tírú mi bá wá ká ní wọ́n ṣẹ̀fẹ̀ bí mi ń ṣe ni mo lè ti mọ sórí ẹ̀sìn Islam ṣé ń wà á gbà kí wọ́n tiẹ̀ kí ń wà á gbà kí n tiẹ̀ practice Islam rárá rẹ̀ ẹ̀sìn Islam yìí kì í ṣe ẹ̀sìn ìrọ̀rùn rárá bó bá jẹ́ pé n tẹ́ ń sọ yìí bẹ́ẹ̀ ló ṣe wà nínú Àlùkùránì àwọn Yorùbá wa àwọn ọmọ kóòtù òjíire ní orúkọ tí wọ́n ń pè tẹ́lẹ̀ ẹ change ẹ̀ mọ́ wa lọ́wọ́ ni ẹ̀sìn ìmọ̀le ẹ̀sìn ìmọ̀ tó le ni wọ́n máa ń pè ẹ change ẹ̀ mọ́ wa lọ́wọ́ de tó fi de pa àwa majority àwọn yẹn wá ń pè muslim sìn di sin àwọn tó sì ń pè lẹ́sìn ìmọ̀le wọ́n sì wà àti pé tí wọ́n bá sọ lédè Yorùbá ẹ̀sìn ìmọ̀le ni ẹ̀sìn yẹn ẹ wo bí tẹ́ destroy ilé ayé wa jẹ́ ẹ wo bí tẹ́ destroy ilé ayé wa dé àwa náà dẹ̀ dákẹ́ àwọn wò ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ̀yin ọmọ òtù fẹ̀ àánú wa ṣe mí o ìyìn ní ká gbógun ti anybody o ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo wa jáde tí gbogbo wa bá jáde tá a bá ń kọ̀ǹdẹ́mù nǹkan yìí ó pọ́sibù kọ́ lọ́n máa fi ọwọ́ tọ́ ọkàn àwọn èèyàn nígbà tí kì í ṣe pé àti ìtúká náà orílẹ̀-èdè Nàìjíríà láti wá a ní agbára kankan láti sọ wípé òfin Nàìjíríà ò bá ìdí lórí wa èyí ni mo máa ń sọ fáwọn èèyàn tí mo fẹ́ kẹ́ ẹ máa rántí àwa ò tí ì kúrò nínú Nàìjíríà àwa ìkú Nàìjíríà so àwa máa ronú bí Nàìjíríà nítorí ọmọ Nàìjíríà sì ni wá báyìí a fẹ́ jẹ́ ọmọ Nàìjíríà mọ́ là ń sọ a fẹ́ jẹ́ ọmọ òótù ilẹ̀ Yorùbá a dẹ̀ fẹ́ kí òfin recognize ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe pé à ń jẹ́ lẹ́nu lásán báyìí ni òfin ò tí ì recognize ẹ̀ iṣẹ́ tá a wà á ṣe tó fi òfin recognize ẹ̀ kì í ṣe ń pa akápáyàn kì í ṣe ń pa kábúyàn kì í ṣe ń pa explanation la need now ó dá mi lójú wípé ọwọ́ àwọn nǹkan táwọn èèyàn rí nínú fíìmù yìí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí míì náà máìdì wọn á tún change torí ó ṣe jẹ́ ẹ̀sìn tiwa nìkan ní ẹ̀sìn kólekóle ó ṣe jẹ́ ẹ̀sìn tiwa nìkan ní máa ń kó èèyàn ní pápámọ́ra pé téèyàn bá ti kó ònú ẹ̀sìn Islam pípa ló tọ́ sí and after all ẹ̀sìn Islam yìí kì í ṣe pé àdàgbà tú ìṣẹ́ wọ́n bí wa sínú ẹ̀ ni so tán bá bí ọ sínú nǹkan kan tàbí even ẹja sọ lórí ọ̀rọ̀ òkòwò ọwọ́ à ń ṣiṣẹ́ kan ó sáré pé kò bójúmu ṣé èèyàn ò ní ronú pé iṣẹ́ eléyìí ó ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí jẹ́ kí n kó change mi tó kù kí n kọ lọ sórí ẹ̀ so tí wọ́n fi yé wa ni pé nínú ẹ̀sìn Islam
nítorí ọba ti gbà lọ gbà ò lè gba nǹkan míì mọ́. Ẹ̀sìn yìí ni wọ́n wá ń polówó sẹ̀ríà tán fi ń ṣe gbogbo nǹkan yẹn. Sẹ̀ríà tó jẹ́ instrument gbogbo ń tà ń sọ yìí, sẹ̀ríà ló jẹ́ instrument yẹn. So ní wọ́n ń polówó instrument yẹn nílẹ̀ Yorùbá, àwọn ọmọ Yorùbá dẹ̀ ń wòran. Èmi ń sọ̀rọ̀ o, ẹ mọ̀ tìgbà tí mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ o, àwa dẹ̀ ń wòran. Gbogbo àwa tá a jẹ́ blogger, ẹni tó bá fẹ́ ṣe orílẹ̀-èdè Yorùbá lóore, ẹ jẹ́ ká jáde ká kọ̀ndẹ́mù nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ ká expose ẹ̀sìn méjèèjì àbẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ jẹ́ ká expose ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta kí kálukú wá píìkì choice ẹ̀ láàrin wọn. Kí kálukú ó píìkì choice ẹ̀ láàrin wọn, èyí tó bá tẹ́ kálukú lọ́rùn. So èyí tí wọn náà bá píìkì yẹn, sọ pé ọmọ tó padà bí lẹ́yìn ìgbà náà, ẹ̀sìn tó bí sínú nìyẹn, kì í ṣe pé òun ló gbà, ìwọ ló fọ́ọ̀sì ẹ̀ sí lọ́rùn. So ẹ̀yin èèyàn mi, fídíò yìí ti gùn jù, ẹ dákun torí Ọlọ́run, mo bẹ̀ yín, ẹ jẹ́ ká ṣọ́ra o, ẹ jẹ́ ká pariwo ń tá a fẹ́ o, ẹ jẹ́ ká pariwo ń tá a fẹ́ síta káyé ó bá wa gbọ́ pé a fẹ́ kinní yìí, pé Nàìjíríà ò fẹ́ kinní yìí, àwọn ọmọ Yorùbá ò fẹ́ kinní yìí o. Ẹ jẹ́ ká pariwo síta o, ẹ jẹ́ ká pariwo síta o. Pípariwo síta wa kò dìgbà tá a bá yọ àdá, kò dìgbà tá a bá yọ ìbọn o. Ọ̀rọ̀ ẹnu wa yìí lásán, ọ̀rọ̀ làwọn Yorùbá máa ń sọ tí wọ́n gbàbọn lọ́wọ́ ẹ̀ tó gbébọn ọwọ́ ẹ̀ wá tí ó gbé lẹ̀. Ọ̀rọ̀ ẹnu yìí lásán ti tó wa láti máa ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe for now, títí Ọlọ́run fi ní ká ní ìyọ̀ǹda nǹkan tá a láwọn wá. Kí n fi lè parí ẹ̀, ẹ̀yin èèyàn, mo ní oyè tí mò ń lọ jẹ lọ́dọ̀ ọba alálùbáríkà kan ní on the 5 of December. Mo dẹ̀ fẹ́ ìrànlọ́wọ́ ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà. Mi ò ní gbé account number síbi torí it's not my attitude. Gbogbo àwọn tí mo máa ń praise tí mo ń ta mí lọ́rẹ yẹn, kò sẹ́ni kankan tí ìgbà tán bá pè mí, tán bá béèrè fún ni mo máa ń send ẹ̀ sí wọn kan tó send owó sí wọn. So gbogbo ẹni tẹ́ jẹ́ olólùfẹ́ mi tòótọ́, ẹ dákun, ẹ má jẹ́ ojú ó tì mí. For a very long time mi ò ṣayẹyẹ kankan lẹ́yìn ọmọ mi tó bímọ inú ọdún yìí, àdẹ̀sí kó mọ, kì í ṣe pé mo pèrò rẹpẹtẹ. Mo ṣẹ̀ṣẹ̀ ríra mi bí ẹni tó lè máa báwọn èèyàn ṣe ayẹyẹ yìí tó bá tọ́, láì ní nítorí pé last born mi ó parí lọ́dún yìí. So kò sí àwọn owó kéékèèké, bóyá àwọn primary school, àwọn ọmọ, àwọn grandchildren kankan téèyàn lè máa tọ́ nìkan ló kù. Àwọn yẹn ò ń dẹ̀ ṣe owó rẹpẹtẹ. So ó fún mi ní àǹfààní sìn láti wò pé tí àwọn ayé bá ń ṣe ní dáadáa, ó yẹ kémi náà bá wọn sí. So mo rọ̀ yín, ẹ̀yin èèyàn, ojú ò ní tì yín. Gbogbo ẹnikẹ́ni tó bá ní nǹkan kan tó fẹ́ ṣe fún mi, call me, talk to me. Ọlọ́run á wà pẹ̀lú yín. Kójú ọmọ tì mí jọ yẹn ló wà very very important. Mo dẹ̀ mọ̀ pé náà ló máa wà very very important sí ẹ̀yin olólùfẹ́ mi. Ojú ò ní tì yín. Mo fàṣìkò sọ pé ojú ò fẹ́ ra kù.